nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má yára wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú Ṣíkàdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀. Ó lágbára o. Irú eléyìí ń sìn. Wọn ò jẹ́ kó gbé géètì sí for a very long time. Àgbà tó sanwó ẹ̀tàn. Ó nìyẹn. Ṣé ẹ wá rí ilẹ̀ yìí láti ibẹ̀ yẹn títí dọ̀ yẹn? Àwa la máa fi ṣe mú la. The real estate manager. Ẹ tún ti bá débi kẹ́ ẹ máa gbé bẹ́ǹṣì sáàárín ọ̀nà. Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ rí yín o, mo ní tí mo fẹ́ sọ fún yín. Ohun tẹ́ bá fẹ́ sọ ni kẹ́ ẹ sọ kíá, òjò ló ń bọ̀ yìí. Mo mọ̀ pé ẹ bínú àbẹ́ ẹ bù mí àmọ́ wọ́n sọ. Sẹ́rí tí mo fẹ́ wí fún yín ni pé gbogbo àwọn tẹ́ ẹ̀ ń ṣoore fún káàkiri n ò pé ọ̀dà o àmọ́ oore níwọ̀n ìrora ṣoore o nítorí bí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ̀ ń ṣoore fún ìgbà ńlẹ̀ mọ̀ pé aláìmoore ni gbogbo wọn. Ṣé o wà lára àwọn tí ò ní moore yẹn torí àìmọye ìgbà mo ti ṣoore fún wọn fúnra ẹ o. Èmi ò moore mo kàn sọ fún yín ni. Kò sí wàhálà wọ́n bí èmi moore ni. Mo gbójú mọ́ oore ni. Oore ń wá mi tọ̀. Oore ń wá mi kàn, oore ń wá mi rí, oore ò ní fi mí lẹ̀ láyé tèmi. Mo ti máa ń sọ fún ẹ tí n bá ti ń gbàdúrà ẹ má máa sáré block ẹ mọ́ra. Àmì lẹ máa ṣe. Mo lé mi Sàámú. Èmi olójú ẹyin. Ayé ń sáré. Dúró gbàgì. Oore á máa wá mi kàn lọ́jọ́ ayé mi. Kò ní bàjẹ́ fún ẹ. Wọn ò ní wá ẹtì. Nítorí pé o tiẹ̀ pè mí kì í ṣe pé o fẹ́ tọrọ owó ló ṣe pè mí. Kì í ṣe pé ẹ tún fẹ́ sọ̀rọ̀ wèrè òṣì tẹ́ máa ń bá kiri community. O fẹ́ advice mi ni. Wọn ò ní wá ẹtì. Mo mọ̀ pé àwọn kan máa ti wà tọ̀tọ̀ wọ́n máa sọ fún mi pé má pè bí èrò ọkàn mi ló sọ fún mi o. You know I'm a spirit man. Èèyàn ká tí wọ́n ní má pè wọ́n jẹ́ ó máa lọ má dá wọn lóhùn o. Bó ṣe ń ṣe ni kò máa ṣe lọ pẹ̀lẹ́ kò ní bàjẹ́ fún ẹ kí lẹ ń jókòó ṣe ń bì. À ń dúró de mọ́tò típà tí ń gbé yẹ̀pẹ̀ bọ̀. Tó ń bá wọn ò ní ka ẹ̀ mọ́ wọn o wọn ò ní jọyìn ẹ̀ mọ́ wọn o ṣùgbọ́n ilé sísítẹ́ tó ń bá wọn mójú tó. Kí tó ṣẹlẹ̀ nǹkan mi ní ti ta ọmọ yẹnyẹnyẹ. Ṣé àpè lóòótọ́ tàbá ní parọ́ ṣé àmọ̀ pé oore níwọ̀n lóòótọ́. Kéèyàn máa ṣoore ó máa ń lé lóòótọ́. Èmi kedere mi ò lè ojú mi ò ń gbà kí n má ṣoore fáwọn èèyàn pàápàá jùlọ nínú community ojú mi ò ń gbà máa ṣàfẹ́ ṣoore máa ṣàfẹ́ ṣàánú máa fẹ́ ṣoore. Bọ́sàn kí ni. Kálẹ̀ ẹ fojú yín. Ẹ̀yà. Bọ́sàn, this is absolutely wrong. Báwo ni ó ṣe máa wẹ̀ nínú community by this time of the day? Ó wà absurd and very disgusting. Má wẹ̀yìn. Bro Sam, ó yẹ ká sá lọ, ó yẹ ká ní nǹkan ká mọ̀ pé ta lé ní yẹn, kí ló dé tẹ̀lé kí n ṣe nǹkan tó ń ṣe yẹn. Ó fi gbé bá ṣe sá lọ yẹn, kò make sense. Má sọ pé kò make sense mọ́, next time wá ní mo suggest pé kò yẹ ká sá lọ. Mo suggest pé kò yẹ ká sá lọ, Bro Sam. Ṣé wàá rí pọ́nrọ̀ tó wà ń sọ wá make sense? Kò yẹ ká lọ bẹ́ẹ̀ lóòótọ́. Bọ́ nínú community èèyàn kan dẹ̀ ń wẹ̀, má jẹ́ fojú kó bí Ọlọ́run, má jẹ́ fojú kó bí. Ṣé bẹ́ẹ̀ ṣe wà yẹn ìtọ̀ ọgbọ́n ẹnìkan kan nù yín? Ìtọ̀ ọgbọ́n ẹ torí ó dangerous o because tí irun kan báyìí bá ṣẹlẹ̀ tí ìtọ̀ bá ti ń gbọ̀nyàn ó léwu ìdí ẹ̀ orin. Torí ẹni tí ìtọ̀ bá ti gbọ̀n wàhálà dé nìyẹn. Ẹ mọ̀ tá a máa ṣe a máa ní láti padà lọ síbẹ̀ a gbọ́dọ̀ ní evidence lóòótọ́ a gbọ́dọ̀ record ká lè ní evidence lọ́wọ́ wípé nǹkan kan tó ń ṣẹlẹ̀ rí. Are we good? Put your phone in camera. Put it in camera. Recording. Immediately tá a bá ti turn by wà bẹ̀rẹ̀ sí ní record lọ́wọ́ kan sẹ́yìn. Ó yá, let's go. Record. Let's go. Man, no, go capture everything. Capture. Onda. Èmi náà ready ọ̀hún. Mo ready. Kò sí o. Kò kún ní bàyìí mọ́. Bolo sáré gbà. Nínú ìgbà wọn sí gbà wọ́n. Ẹjọ́ ẹni ẹṣẹ́ ìdí àmọ̀ṣá.
Níbi tó ti ń wẹ̀ mí náà. Lọ́sàn gangan. Nínú community, kéèyàn máa wẹ̀ bí. Lẹ́mi àbí. Lọ bèrè o. Kò sí bó ṣe lè wù kó rí. Ó ní sá títí kò sábọ̀ mi lọ́wọ́. Okay. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Ibi tó wẹ̀ sí ni ẹ má jà gbà bí. Ṣùtì ẹ jẹ́ ká gbà báyìí. Ọlọ́run mú ẹ o. Ọlọ́run mú ẹ o. Ó ṣe lè wù kó rí. Oṣù bá tán mo fẹ́ gbowó mi tán mo fún wọn lówó. Hello sister mi, a ní kẹ́ máa ní sùúrù, mo máa kàn yín lára ń sìn. Ẹ máa ní sùúrù jàre. Mo dé tán sìn. Wàhálà wọn pọ̀ jù jàre, má dá wọn lóhùn. Kí ló ṣẹlẹ̀? Kí lélẹ̀? Kí lélẹ̀ ìbọn àwọn ẹgbẹ́ ọmọkùnrin tó gbómi kọjá èdè tún sọ pé kí lélẹ̀? Dájúdájú, eléyìí tó gbé omi kọjá ní òun. Ó fẹ́ ló fi ṣe tí ọ̀dà ni òun tó ní kí ni tiwọn pẹ̀lú fún sínú gbogbo ṣe. Ojú ọjọ́ jẹ́ ká máa mú jọ yín. Ọkùnrin wá igun sí àyà. Láṣọ gbogbo báyìí, ó ń gbé omi lọ ní òun. Ó ní pé ká máa lọ. Ṣó fẹ́ lọ fi omi yẹn, ṣó fẹ́ lọ fi wẹ̀ kó fi sọ ara kó lè máa tóbi sí i. Àbí ó fẹ́ lọ fi wẹ̀ ó ti ṣe nǹkan bí. Ó ní bí ọmọ lọ́sọ̀ gangan, ó lọ gbà wá nínú ìlú. Pẹ̀lú gbogbo ìṣiṣẹ́ tó ń ṣẹlẹ̀. Lọ́bọ̀ èèyàn fún mi gba bí ní o, oníkẹ́mi náà tún gbàgbẹ̀ rárá o. Mi ò lọ́wọ́. Sísá mi! Wọ́n ti já ìsíwájú o. Má fò bá mi. Bọ́lẹ̀. Kí ló ń ṣe bẹ̀ yẹn? No, má bá sọ̀rọ̀, jẹ́ kí n kó bẹ́ẹ̀tì bò lórí. Jẹ́ kí. Ẹ ní sùúrù. Kí ló dé tẹ́ fi ń lé ọmọkùnrin yẹn lọ? Bá a ṣe fẹ́ sọ pé ẹ̀rí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ ni, ó ń wẹ̀ níta gbangba ni náà, ẹ lè má jí rọ́bìṣì yẹn. Bí mi fúnra mi ṣe ń bọ̀, òun ni mo ti ń wò pé kí ló ń ṣẹlẹ̀ lọ́ọ̀kan ìta ló ń wẹ̀ ń bí. Kí lẹ wá ń lé kiri fún? Ẹ jọ̀ọ́ ṣé má bínú, ṣáà ìmọ̀ rí ni. Ẹ mọ̀, kí ló dé sọ pé ká má lè ń gbà yẹn? Bẹ́ẹ̀ ṣe wá ń lé lọ yẹn tó bá ṣubú, tó dẹ̀ bá bẹ́ẹ̀ kú, táwọn ọlọ́pàá bá mú yín, kí lẹ fẹ́ sọ? A máa ń wẹ̀ níta gbangba ni náà, gíńtì ọkùnrin bẹ́ẹ̀ yẹn. Ẹ máa ló ń wẹ̀ níta gbangba. Táwọn ẹbí ẹ̀ bá wá sọ fún yín pé wọn ò ní tọ́lẹ́ẹ̀tì ilé wọn ló ṣe ń wẹ̀ níta gbangba ńkọ́? Ẹ jọ̀ọ́ ṣé ẹ ti jẹ̀bi? Ọlọ́run ò ní jẹ́ jẹ̀bi o. Ẹ wo ohun tí ayé dà ó lẹ̀ ń rí yẹn o. Àwa ni ká máa ní sùúrù, àwa ni ká máa rọra. Wàhálà ìdààmú kò dẹ̀ ní wọnú community wa yìí. Àmín. Ìbànújẹ́ kò ní jẹ́ tiwa nù community wa yìí. Àmín. Ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ o. Àkóbá ò ní jẹ́ tiwa o. Ẹ ṣé pásítọ̀. Ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́. Ẹ ṣé o pásítọ̀. Olúwa ló ṣeun. Ọ̀rẹ́ jẹ́ àlọ́. Má ò rí fílẹ̀. Níta gbangba. Aaron, kí ló ṣẹlẹ̀? Ṣé kò sí lọ́bẹ̀? Ṣé kò sẹ́ni kankan bẹ̀? Ọ̀rọ̀ ọjọ́ mi. Aaron! Ọ̀rọ̀ ọjọ́ mi. Aaron! Aaron! Ìwọ lóhun, ojú ò máa ṣe mọ́ wa ẹ̀dá o. Ẹ wo èèyàn jákujàku tí mò ń pè lọ́rẹ̀ látijọ́ Aaron. Ṣé gbọ́dọ̀ máa rí wọlé ìmọ̀ ni? Ọmọ ẹ̀. Ṣé mi lọmọ ẹ̀? Táwọn tí fẹ́ máa bá ìwọ náà ni. O má bínú kí ló ṣẹlẹ̀. Mo wà nínú yàrá mo ń bá ibi mi sọ̀rọ̀. Wọ́n ò pé kí ló ṣẹlẹ̀. Mo ṣà ń gbárùkù tó ń ṣe ohun dáṣe wèrè àbí ìwà títa ni. Kí ló ṣẹlẹ̀ sọ fún mi? Wèrè oní bébí oníranù. Òun bá bébí ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́. Ta ló máa fẹ́ rò wọ̀? Mi ráyè tiẹ̀. Olórí burúkú mo ti gbé ẹ̀mí ẹ̀sìn, mo ti gbé gbóná. Èmi tí mò ń tẹ́ bọ̀ látàrọ̀. Kí má ní gbọ̀ngàn gan, máa fi sí àbá tí yín jẹ nílé ìpínlẹ̀ ní bọ̀bọ̀ yìí. Saamu Alajo. Ríre gbà, ire kàbìtì. Mo ti ráyọ̀ gbà, ayọ̀ ńlá ni. Gẹ́gẹ́. Mo ti ríre o, mo máa ti ríre gbà o. Mo ti ríre o, mo máa ti ríre gbà o. Mo ti ríre sẹ́, mo máa ti ríre gbà o. Mo ti ríre, mo máa ti ríre gbà o. Mo ti ráyọ̀ o, mo máa ti ráyọ̀ gbà o. Ayọ̀ ńlá ni mo rí gbà, mo máa ti ráyọ̀
Saamu wọ́n ní nǹkan kan wọ́n ní lárí wọn já mọ́ nǹkan kan ṣùgbọ́n talent ó pọ̀ dànù bí yẹpẹ̀ ẹni tó wọ́n ní kíkú pa bọ̀dá Saamu ikú máa pa ẹni ẹni. ṣolójú abẹ́ mo lójú abẹ́ ṣolójú abẹ́ mo lójú abẹ́ ṣolójú abẹ́ mo lójú abẹ́ ṣolójú abẹ́. Ẹgbẹ́ náà ṣe lọ jàre wọn bá mi gbọ́ o. Ṣolúpọ̀ ń disturb mi fún ríàṣà tí mo ṣe. Kí ni mo fi bẹ́ẹ̀ wí ń sìn? Kí ni mo sọ tí mo fi bẹ́ẹ̀ wí? Sọ fún mi náà. Ní ìmọ̀lẹ̀ tó bá fẹ́ sunkún. Ṣolójú abẹ́. Ṣolójú abẹ́. O ti rí èrè gbà ire tàbí tí. O ti ráyọ̀ gbà. Ráyọ̀ ńlá ni. Mo rí ire o. Mo máa ti rí ire gbà o. Mo rí ire sẹ́sẹ́. Mo máa ti rí ire gbà o. Mo ti ráyọ̀ sẹ́sẹ́. Mo máa ti ráyọ̀ gbà o. Nínú ilé mi. Mo máa ti ráyọ̀ gbà o. Nínú iṣẹ́ mi. Mo máa ti ráyọ̀ gbà o. Mo ti rí ire gbà. Ire gbà tuntun. Wọ́n sáyì. Kí ló tún wá ṣe intruder? Adáyọ̀ dúró. Ẹ̀yin lè fún appointment 102 àti bá dé máa check time 1 àti Dubai ṣé la ṣe ń bọ̀ sàn. Tí bá wá fún yín appointment between 1 and 2 ṣé bóyá kẹ́ ẹ̀ ní sùúrù jẹ kò jẹ́ pé bí after 2 lẹ́ máa tó wá kí ni túnmọ̀ lè báyìí. Bọ̀dá Saamu lẹ́yìn tá a mọ̀ dáadáa ó lè dá pass through sí kẹ́kẹ́ ní ẹ̀ ní ìdíwá mọ́. Ọmọ burúkú ni ẹ mo ti súra lẹ̀ jù fún yín ojú abẹ́ girlfriend ẹ ò ní dí. Bọ́lá Saamu ẹ̀ṣọ́ yín lọ́sọ̀ yìí o ẹ̀ṣọ́ yín lọ́sọ̀ yìí o ẹ̀yin lè wájà mi o ẹ̀ṣọ́ yín o. Ṣé o ní girlfriend yẹn ni ṣé pẹlẹbẹ lòun fẹ́ ni ṣé o mọ̀ rí ṣé o lòun fẹ́ ni ṣáàdúrà tí mo ṣe ń sìn kí ló fi kan èèyàn kan. Ẹ máa bá bọ̀. Mo ti ríre sẹ́ mo máa ti ríre gbà o. Gbogbo ala máa ríre gbà lágbára Ọlọ́run. Ẹ jẹ́ kí sáré mú wọn lọ sí orí ilẹ̀ tí wọ́n wá wò kò dẹ̀ pẹ́ ń bẹ̀ yìí má kàn sáré mú wọn lọ má sáré padà torí ìyá sáì fún nǹkan tí máa ní kẹ́ ìjókòó máa jókòó pẹ́ títí tó ti yẹ sí ọ̀tẹ̀ wọ́n máa ìlọ́lé mo fẹ́ rí ẹ̀ Balaga ẹgbẹ́ ẹ̀ máa ṣọ́ Kíìdì lẹ́nu tó mẹ́ta ìkó bá máa jáde ó ní mú mi dání wọ́n máa pẹ́ kí má ṣọ́ọ̀lù. Ìwà tẹ̀ wú ni ìwà oṣù tẹ̀ wú ni ẹgbẹ́gbẹ́gbẹ́ta lọ sọ́dọ̀ Ìyábúdá mo dọ́dọ̀ Ìyábúdá ní kí n wá jẹun mo ní mi ò jẹ Ìyábúdá tó toast mi kó má ti fi nǹkan sínú oúnjẹ ó ṣá bẹ́ẹ̀ wá ní mi ò jẹ Balaga ni mo dẹ̀ mú yín lọ wọ́n dẹ̀ fóúnjẹ lòyìn mo dẹ̀ ṣẹ́jú sí yín mo ń ṣẹ́jú sí yín ìṣẹ́jú padà ìyẹn ló wọ̀ gan jẹ́ kí n ṣẹ́jú sí ẹ̀kọ́ rẹ̀ wọ́n lọ ṣe padà. Bíbọ̀ ni òṣìṣẹ́ ṣe nìyẹn mo ṣẹ́jú sí yín ìṣẹ́jú padà wọ́n dẹ̀ mú ẹ̀bà mẹ́rin ẹran kan náà ló kù ọ̀nà fún wọn wọ́n ní kó fún wọn lẹ́ran àbẹ̀yìn Balaga ní gbẹ̀yìn wọ́n ní kò ṣe ewédú kò dẹ̀ ṣẹ̀fọ́ wọ́n ní kó gbómi ọbẹ̀ wá wọ́n jẹ bẹ́ẹ̀ o ẹ̀bà ẹyin omi ọbẹ̀ ní bọ̀dà wèrè ṣẹ́gun mi ò sọ láti gbà yẹn ìgbà tó wúlò rè ọmọ yín jáde ẹ̀jẹ̀ mẹ́yìn àti omi ọbẹ̀ ó dà kò sí wa ẹwà ìjànà ẹ máa ṣọ́lù kẹ́ ẹ má tún dójú tì mí ẹja gbàbí. Wọ́n láwọn rí létọ̀ wọ́n ní bí wọ́n ṣe rí létọ̀. Kí ló ń ṣe léyìí? Níbo ló ń gbé mi lọ́kọ̀ máa wọn kọ́kàn? Ó lè jẹ́ tọ́ níbi tí bedroom wọn wà ọmọ àwọn ilé bíbá yìí. Ọ̀rọ̀ òṣìwò ni wọ́n ń sọ. Báwo la máa ṣe ní bedroom ní ṣókó tó máa ní ilé nínú ní kàkàfàǹṣà? Nǹkan tí mò ń sọ gbogbo ní ó lè jẹ́ pé fi mi yẹn ṣé ó lè fẹ́ fi ṣe nǹkan bó ṣe wà yẹn. Òun gangan ni. Ẹ fi lè jẹ́ máa lọ bí táwọn ti wọ́n jáde. Lọ́sàn-án gangan yóò dé máa rìn òhò báyìí pẹ̀lú mi lọ́wọ́. Mi ṣáà nífẹ̀ẹ́ sí gbogbo ilé. Ilẹ̀ kan náà lélẹ̀. Ilé máa lọ. I will make him popular. Bóyá ìwà yẹn mú òní kúrò bíbẹ̀, ó máa bó ṣòkòtò yẹn lóògùn máa fún community o. Lọ́sàn gangan. Jẹ́ wọ́n ẹ má pa
orí yìí bù bam. Ó gbọ́n bẹ́ẹ̀ mo ní kẹ́ filẹ̀ ni. Ohun tó bá ṣẹlẹ̀ a máa kọ́kọ́ fàdé ọlọ́pàá lọ́wọ́ ni. Ṣé bẹ́ẹ̀ mi náà ti réyàn tó wẹ̀ lọ́kọ́? Abẹ́rẹ́ mi lórí ìdúró ni orí yóò pè ní. Bẹ́ẹ̀ bá pátọ́ sí ọ̀run tàbí bá dá sí. Ẹ wo bọ̀dá Sàámú, ó ní nǹkan tí wọ́n fi kíní ìṣe nínú community yìí. Ó ní nǹkan tí wọ́n fi ń ṣe. Olórí burúkú. Rárá mi ò fi ṣe kankan. Oore mo fi ṣe mi ò fi ṣe kankan. Wá Aaron. Aaron. Kí ló múlẹ̀ tó wẹ̀ níta gbangba? Kò ní kí ni reason? Reason wo ló ní? Ṣé wọn náà ni mo rí lọ́jọ́ sí? Ìgbà tí ya picture ẹ o kí n tó débẹ̀ òtún ti sá lọ. Ìwọ lọ wẹ̀ káàkiri gbogbo community orí ẹ̀ dàrú ni kí ló wẹ̀ fún? Jọjọ láwọn fi ṣe kí ló ń ṣe ẹ̀ súnmọ́ yìí tó fẹ́ pa ìyẹn lọ kí ló dé wá bí? Kí ló fẹ́ gbà nínú kó bá wọn family ẹ̀? Kí ló fẹ́ gbà nínú kó ṣẹ wọn? Àní kò farabalẹ̀. Brasan, ẹ jẹ́ ká nà pa nísìn, tábà nà pa nísìn àwa la máa padà pa létà. O máa padà pa, kò sí wàhálà. Tó bá wà nínú àkọsílẹ̀ kò máa ṣẹ̀wọ̀n, wàá pa ọdẹ. Ẹ wo bọ̀dá Sàámú, kí ni o make sense now? Lọ́sùn gangan nínú community lẹ́ni gbómijáde tó ń wẹ̀. Inú mi dùn, so tí mi ò bá tẹ̀lé yín wá, bó ṣe máa sáré bí ehoro nìyẹn. Ìwọ táwọn ló fẹ́ lọ fi hàn ilé hàn, o ti wá bí ewu jù. O fẹ́ wá pààyàn sínú community mi, ẹ ṣá farabalẹ̀. Ẹ wo bọ̀dá Sàámú, tẹ́ ẹ bá jẹ́ kó lù pa bó ṣe wà yẹn. Àjẹ̀ní sọ́rọ́sọ́ eléwé ń jẹ̀wé kóòdù ẹ̀wọ̀ ṣùṣù kan pààyàn lójú ẹ̀. Ìwọ obìnrin ó rí nípò ẹ̀ tí ń dìde. Nípò ẹ̀ ń dìde ọmọkùnrin wà ń ta bí ó wẹ̀ ó mọ tó fi wíwẹ̀ ṣe nípò ẹ̀ ń dìde wèrè ẹ̀dúró kó bọ́ ṣòkòtò ládùúrò pọ́nrán tẹ̀ ti rí. Wọlé mọ̀ṣú tó yà ilé mọ̀ṣú ìwọ náà ya fọ́tò lórí burúkú fẹ́ disruption kò ní dá fún wa. máa bukí ní ṣe ẹjọ́. It's okay. Ṣé o fẹ́ bà ayé wa jẹ́ community àbí? Rárá bọ̀dá Sàámú. Dìde kẹ́ni bọ́dì máa fọwọ́ kàn mọ́. Aaron kí ló ṣe tó ń ṣòṣì báyìí? Kí ló mú ẹ tó wẹ káàkiri gbogbo àdúgbò? Why? Ó ní reason mi ò fi ṣe bí ó ní reason bọ̀dá Sàámú. Ó ní reason? Kí ni reason tó ní? Mi ò fi ṣe bí bọ̀dá Sàámú. Mi ò fi ṣe bí. Tẹ́ ẹ bá wá pààyàn sí wa lọ́rùn bí kí lẹ fẹ́ ká máa ṣe? Tẹ́ ẹ bá pààyàn sí wa lọ́rùn no community báwo lẹ fẹ́ ká yé wa rí? Onírànú òṣì a máa find out a máa wo tó ṣẹlẹ̀ ọ̀nà bí nílẹ̀ ẹ̀ wà jàre ẹja lọ. Ayé ìmọ̀ àti wọ́n á rún ráúráú ni o. Ojú eré pé ọmọ mi alàkàn fún gẹ̀ ọmọ ọ̀gẹ̀. Bàbá. Fara rẹ balẹ̀. Gbọ́ fara rẹ balẹ̀. Níwọ̀n ìgbà tẹ́ ti lè là ká àkán tẹ ìgbèdé àyìn ara rẹ ti balẹ̀. Bàbá ẹ ṣàánú mi. Bàbá ẹ ṣàánú mi, ẹ má jò ó kú mi níbo mi sì mo lè gbé lọ, ẹ ṣàánú mi, ẹ má jò ó kú. Wò mí gbogbo àwọn ètò tó yá ṣe òun la ti ń ṣe. Ara rẹ̀ náà sì rí. Torí súnmọ́ mi ń súnmọ́ òun ni tàwọn ìyá mi ọ̀kan lé. Tìmẹ́sẹ́yìn wọ́n jẹ́ ń ṣubú òun ní tàwọn ìyá mi àárín ọjà. Ẹyin sọ wá rí tọwọ́ mi ọ́ tún gbé e fún mu bó ṣe mọ́ mú ó mú tán pátápátá nígbà lọ́ra kó o fún un. Gbogbo ohun tí ó bá ń bẹ lára rẹ̀ ó ṣe tán ni. Kọ́ mú gbòǹgbò gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ yóò dohun ìgbàgbé ni. Oṣù bá tán mo fẹ́ gbowó ti ta mo fún wọn. Ìmọ̀ ayọ̀ kémi náà ayọ̀ Ọlọ́run mọ̀ ṣe ń wò. Ìmọ̀ ayọ̀ kémi náà ayọ̀ Ọlọ́run mọ̀ ṣe ń wò. Gbàdí tí àjà bá dé Èkìtì tàbí fẹ́ lọ kọrin yẹn. Wọ́n máa gbà. Àmọ́ agbẹ́dọ̀ kọ̀ọ̀kan kọ́ àwọn orin ìlú wọn lọ. Abẹ́gbọ́ àwọn orin ìlú wọn agbọ́dọ̀ kọ̀ọ̀kan kọ́ ó lè jẹ wọ́n láti bẹ̀. Ìmọ̀ ayọ̀ kémi náà ayọ̀ Ọlọ́run mọ̀ ṣe
ṣe o Ọlọ́run mọ̀ ṣe Ọlọ́run mọ̀ ṣe o Ọlọ́run mọ̀ ṣe dájú bí mọ̀ ṣe o Ọlọ́run mọ̀ ṣe Olúwa wa máa ṣe o. bọ̀dá mi ṣe mú ìwọ̀n tó wẹ̀ káàkiri lọ́sàn-án ó ń bọ̀ ní. amẹ́bọ̀ mọ̀ ṣe o Ọlọ́run mọ̀ ṣe èké mọ̀ ṣe o Ọlọ́run mọ̀ ṣe ẹlẹ́nu gbùngbùn ṣe o Ọlọ́run mọ̀ ṣe. ara ifá ẹ̀ wọ́n ti sọ fún mi alpha aaron. ẹ ṣeun ọjọ́ sí bọ̀dá Saamu ẹ̀yin lẹ jẹ́ kí àwọn pípù yẹn kọ́ mess me up ńjọ́ yẹn wọn láwọn ò ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin ni mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé gan ni. oníwèé ọ̀sán abẹ́ ti wá lọ fàírà àwọn èèyàn ti rìkọ́dù ẹ̀gàn mímọ́ kó tóbi bẹ́ẹ̀ lábẹ́ ìbọ́lálẹ̀ ò dáa o girlfriend ẹ̀ máa gbádùn ẹ̀ abájọ́ ti láwọn tó bá gbẹ dọ́rọ̀ ara wọn máa ń burú wá kùkùmbà yẹn kùkùmbà àbọ̀gẹ́dẹ̀ omi ni kí ni lẹ́sìn tó fi ń wẹ̀ káàkiri lọ́sàn-án tó ń gbé kùkùmbà kiri lọ́sàn-án wáyé. bro Sam ẹ wo ẹ ṣáàjà rọra fìyẹn lẹ tẹ bá gbọ́ pé bí mo ṣe ń wẹ̀ káàkiri yẹn kí n lè kó ẹnìkan yọ́nú ewu ni. aláàánú o fẹ́ fi kó èèyàn yọ. bẹ́ẹ̀ ni mo fẹ́ yọ kúrò nínú ewu ni. o fẹ́ kó èèyàn kan yọ ló ṣe ń wẹ̀ kiri tó bá wá láàrin òru náà ni kó o máa lọ wẹ̀ káàkiri tó bá mú bọ̀ tó bá pẹ́ láàrin òru ńkọ́. a dúpẹ́ tọ́lọ́run jẹ́ kí yẹn ṣẹlẹ̀ bọ̀dá Saamu. ẹ dúpẹ́ pé kò ṣẹlẹ̀ jọ ẹni tó ń wẹ̀ káàkiri nítorí ọkùnrin ni àbóbìnrin. bro Sam ẹ má wọrí nípa ẹ. kí n má wọrí kò sí wàhálà wọn kúkú ti sọ fẹ́mi náà kò rí ni wọn wọn ní kí ìrora máa ṣe èmi náà dé èmi ò ní yé má ṣoore láyé mi àmọ́ ìta máa ṣe tó máa bu wá lọ́wọ́ Ọlọ́run má jà ṣe. Ọlọ́run mọ̀ ṣe o Ọlọ́run mọ̀ ṣe ògbẹ torí olóòràn èèyàn lọ́wọ́ àwọn èèyàn ti wá nírọ̀dù ẹ kòkó ń bá ẹ àtọ̀sán méjèèjì burúkú tó wà lábẹ́ kòkó ń bá ẹ wọ́n ti ní lọ́wọ́ ó dẹ̀ léèyàn ló rán lọ́wọ́ dáàdi mi mọ̀ ṣe o. Saamu Alajo. Saamu Alajo. ọmọbìnrin ara rẹ̀ ti yá bẹ́ẹ̀ ni torí wọ́n bá ilé gbé ọ lọ ṣọ́ọ̀ṣìbítù béèyàn kan bá sọ fún ọ pé nǹkan kan sì tún kú lára rẹ̀ onítọ̀hún fẹ́ fi ọ jẹun ni bẹ́ẹ̀ torí gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ pátá ńlá ti wẹ̀ kú ẹ̀yìn wò mí mọ́bìnrin ǹjọ́ ọmọ tó gbé ọ dé. bí wọ́n ò bá mọ̀ àǹtí rẹ̀ yìí mọ̀ ọ̀tẹ̀ nǹkan mọ́lẹ̀ ni bẹ́ẹ̀ nínú àyẹ̀wò mímú sí mọ̀ pé wọ́n ti ń dọdẹ rẹ tipẹ́ àní kí lédùá máa ṣọ́ wa lọ́wọ́ ẹni tí ń ṣọ́ ni táwọn torí ẹni ayé bá ń ṣọ́ lójú méjèèjì yóò bá lélédùá ayé ò mọ mọ̀nàkà ẹ̀ bẹ́ẹ̀ ni wò mí wò ara rẹ tó balẹ̀ yìí kì í ṣe lágbára tèmi nìkan àtàwọn ìyá mi nìkan kì bá má tì ṣeé ṣe bí ò ṣe tọmọkùnrin ìbẹ ọgbọ́n mi ọmọkùnrin yìí onípa tó kó nínú bára rẹ ti yá àwọn ìgbésẹ̀ tá a gbé fún díndín ọjọ́ méje lòun á fi máa lọ rèé wẹ̀
káàkiri gbogbo ibi táwọn èèyàn ó ti fojú rí. Omi tó bá wá wẹ̀kù ọ̀gbọ́ èèyàn ò ní ń bù wá tí mò ń gbé fún ọmọ ń bì. Ẹ má fòrè sùúrù ṣe o, torí adé á fún olóore ìgbẹ̀yìn ẹ̀tì tó lóun ò ní ṣoore mọ́. Àwọn èèyàn ní kí ló dé, ó nítorí àwọn aforesú ní í ṣe ni àwọn adórí ẹni lulẹ̀ láyà. Nǹkan mi ò nǹkankan, nǹkan mi ò gbọ̀ngbọ̀n, orí mi bá dé ọwọ́ ara mi ń ìgbà, gbóre tí yín náà bá dé ọwọ́ ara yín lẹ́ẹ̀ fi gbà ó. Ẹ má forí ṣubú ṣe o. Ọwọ́ mi tó bá lóhùn òní, ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. Saamu Alajo. Fúnkẹ́, try kó jẹun. Okunu la fi ń gbé títà. Àtìgbà tá ti dé látọ̀dọ̀ bàbá ló ti múnú mi dùn. Níṣe ló dà pé ó jẹ́ kí n rí gbogbo time tí mo lò pẹ̀lú ẹ̀ tí mo fi ṣọ́ọ̀bù mi sílẹ̀. Ṣé ló jẹ́ kó waste? Try láti jẹun. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ti gbàṣàkóso, ara ti yá. Bára dẹ̀ ṣe yá mi dẹ̀ pé tí wọn náà bá padà jáde ńsìn, wàá wo bí tó máa gbẹ́sẹ̀ sí. Ó ní fẹsẹ̀ kó bí àbí fẹsẹ̀ tẹ̀ nǹkan wálé. Jẹun. Fi nǹkan sẹ́nu. Ó máa jẹ. Ta ni yẹn? Ta ni? Internal. Ṣé wà? Ta ni mò ń wò yìí? Bọ̀dé. Kí ló ń ṣe ń bí? Bọ̀dé. Sísá mi. Kí ló wá ń bì? Ẹ sọ pé kó bọ́ síta. Ó yá, jáde. Ojú tí mo dì yìí, bọ́ síta. Bọ́ síta. Àǹtí ẹ calm down now, ẹ calm down. Tó bá ń bínú, àbí tẹ́yìn náà bá ń bínú, ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ wò ẹ má bínú. Túmọ̀ pa rẹ̀ ṣẹ̀ yá mi. Fi sílẹ̀, máa ń dùn ẹ̀ fúnra mi. Bọ̀dé! Ojú tí mo dì í, bọ́ síta. Àǹtí ẹ ní sùúrù náà, ẹ ní sùúrù. Okun ò kí ń wó ruru káwá ruru. Láti ìgbà tí mo ti kúrò Nàìjíríà, tí mo ti wà lọ́hùn, for good 6 months tí mo fi wà lọ́hùn ni ìfi gẹ̀ẹ́ta mi rárá. Bí mo dẹ̀ ṣe ń dé sí Nàìjíríà, mo ti try line ẹ̀ títí mo ti pè nọ́mbà ò lọ. Mo dẹ̀ òun fi wá pàdé ẹ̀gbọ́n tó fi sọ pé òun máa mú mi débi tí ó wà. Mo dẹ̀ gbọ́ pé wọ́n ló sick. Fúnkẹ́, ojú mi náà. Ṣé wọ́n bá mi máa dì ẹ́? Fúnkẹ́ ní sùúrù. Fúnkẹ́, mo gbọ́ pé wọ́n ní o sick. Mo dẹ̀ ready àti fún ẹ ní $1 million. 1 million? Bẹ́ẹ̀ni. Fúnkẹ́. Kí ni sísá mi? Sísá mi. Fúnkẹ́. Sísá mi. Fúnkẹ́. Sísá mi fún sílẹ̀. Sùúrù. Ó máa ṣe sùúrù ni, a máa yanjú ẹ. Ṣé rí bí mo ṣe rí yìí nsìn? Tẹ́ bá lè gbà mí láyè, máa ṣe físà fún. Gbogbo nǹkan tó kù lágọ̀ọ́ ara ẹ̀ tí ò tí ì nọ́mà, ẹ wò wọn lọ bá ṣe lọ́hùn. Gbogbo ẹ̀ máa wà nọ́mà. Ọ̀rọ̀ ṣé wọn ló bá sọ yìí? Àbí sùúrù. So ṣé o mọ àdúrú kan tí mo ti go through? Bọ̀dé. Tá bá ní ká wò náà, ó yẹ kó bínú jù bẹ́ẹ̀ lọ. Ó yẹ kó bínú jù bẹ́ẹ̀ lọ. Fúnkẹ́. Jẹ́ ká sẹ́tù kìíní yìí. Yá sẹ́tù àmì kébì ní sùúrù. Bọ́tà Bọ̀dé ìwọ náà bọ́tà lọ. Bọ́tà sí ìwé. Ní sùúrù. Ọlọ́pàá tàbí máa kú ìsítábì. Má bínú. Ó yá ó ti tó. Babe, I'm sorry. Má bínú sí mi. I told you I am not angry. Mi ò bínú. Mo ti move on. Láti bí ọ̀sẹ̀ mẹ́ta tí mo ti ń wá síbí báyìí. Ó ti move on lórí tó ń kọ sí mi létí. Mo ti move on. I'm not doing it again. Babe. Fún sílẹ̀. Ṣọ̀rọ̀ pé torí pé owó tó ń fún mi láti jọjọ ni mo ṣe dúró tí ẹ̀wọ̀n. Àbí mo ṣe ń fún yín chance, leave me alone. I'm sorry. It's wrong. I'm sorry. Sister! Firstly now. What? Babe.
Oh, so for me. You didn't tell me. Oh. No, Aaron. No. I can explain. It is not what you are thinking at all. Explain what? Pé mo wọlé mo ká ẹ pẹ̀lú ọkùnrin tó ń lẹ̀dí mọ́ ẹ tó ká ọwọ́ sí ọmú ẹ. No. Àbí pé kí ni? No, it is not what you are thinking. Seriously, only explain. No. Babe, who is this? Buddy, please, just stop. Just stop. Babe, tell me. Please, mo ní mo lè handle it. Just stop. Kò ní dá fún ẹ. Àbò lórí burúkú ni ẹni Fúnkẹ́. So o ní guts and audacity láti gbé ọkùnrin wá sínú ilé. Aaron. Ládùúrú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ. Pẹ̀lú bó ṣe mọ̀ pé gbogbo èèyàn yẹ̀yẹ́ mi ládùúgbò. Fúnkẹ́. I can explain. Explain what? Táwọn èèyàn ń sọ pé àwọn ní picture mi lórí phone. Má bínú, I'm sorry. Kì í ṣe nǹkan tó ń rò. Oh, my goodness! Fúnkẹ́! But tell me about boy now. Tell me about boy. Buddy, just stop it. Just stop. Ilé ló ṣe lọ́wọ́ táyì. Just stop. Kí ló ṣe tó ṣe báyìí? Ẹ sọ fún idiot yìí kó jáde. Aaron, ó máa ṣe sùúrù ni. Sùúrù ló máa. Sùúrù! No. Ẹ má sọ fún mi kí n ṣe sùúrù. Àti Fúnkẹ́! Ẹ bá mi gbé! Fúnkẹ́! Aaron! Kí ló ṣe fún un? Ó ti pẹ̀lú orí ìgbà tó bá yẹ. Ó ti pẹ̀lú orí ìgbà tó bá yẹ. Ìyàwó mi. Aaron! Ó nílò! Ìyàwó mi. Ó nílò! Ó máa ṣe wọ̀! Ó máa ṣe ní kó máa ṣe wọn ní. Kò ní dà fún ẹ. Fúnkẹ́! Kò ní dà fún ẹ. Àti tí ìlú. Aaron. Wọ́n lò ní ìyọjú sí ẹ, ipò ti wà ní ìṣòro. True ìdí àrà, ó send voice note sí pé kán sọ fún mi. Ọmọ tó ló ṣe mistake, fọ́lẹ́ṣẹ̀ lójú, tó dákú. Ha! Joshua, níwọ̀, ó gbáyàn lẹ́sẹ̀, ẹ̀ẹ̀kan ṣo ó lè dákú, uppercut. Ọmọ yẹn mo dé hospital, mo wá ọmọ yẹn kàn, wọ́n ní láti bí ọjọ́ bíi mẹ́ta tó ti wà bẹ̀, wọ́n ń pè kò dáhùn, àmọ́ nígbà tèmi débẹ̀ tèmi kí, ó yọjú sí mi, ó rẹ́rìn, bó lẹ̀ ṣe rẹ́rìn báyìí, ó dẹ̀ pòṣe, ó wá tàkà. Máa kò sí kìí ṣe pẹ̀ṣẹ̀ tó gbọ́ ọmọ lọ́mọ, ọpọlọ ẹ̀ ti cut. Ìtumọ̀ tàkà tó tàkà ni pé ẹ̀yin àti bọ̀bọ̀ yẹn ẹ máa ṣẹ̀wọ̀n. Ìtumọ̀ tó ní sèmi nìyẹn. Aaron, kí ni túmọ̀ gbogbo wèrè yìí? Ìjọ wo ni irú ẹ̀wọ̀ òṣì tó dé báyìí náà ọ̀tọ̀ ní ìtò yìí ṣe tẹ́lẹ̀ táwọn òpé kí ni túmọ̀ ẹ̀? Kí ló fà tó fi gbọ́bọ̀ lọ́mọ lẹ́sẹ̀ lójú? Why? Ọ̀dà Saamu, torí ọmọ yẹn ni gbogbo ìwẹ̀ tí mò ń wẹ̀ káàkiri àdúgbò, torí ọmọ yẹn ni gbogbo ẹ̀sìn tí mò ń ṣe káàkiri gbogbo oríta, torí ọmọ yẹn ni bọ̀dá Saamu. Wọ́n ló lọ tẹ̀ nǹkan mọ́lẹ̀, wọ́n ti ń dẹ òun àti àwọn ọ̀rẹ́ lòun bá gba ọ̀nà bẹ̀. Wọ́n dẹ̀ sọ pé. Ṣé ní cup? Ẹ ní cup tẹ́ lò mọ́. Ẹ fẹ́ mú mi. Ẹni tó ṣe ni. Wọ́n ní ọ̀nà àbáyọ sí nǹkan tó ṣe ni pé gbórí ẹni tó máa wẹ̀ káàkiri ní gbangba fún. Mo jẹ́. Ṣé orí pípé wà ní ọ̀rọ̀ tí ọmọ yìí ń sọ báyìí? Ẹ jẹ́ kọ́rọ̀ ẹ̀ clear sí mi o. Mo dẹ̀ wò pé ọmọ tí mo fẹ́ràn gidi ni, ọmọ tí mo rí future mi pẹ̀lú ẹ̀ ni, ẹ wá wo òun ni mo wá bá tọkùnrin lẹ́dí mọ́ nínú ilé. Kí ló lóorí pẹ̀lú ẹ̀ náà? Future mi ni bọ́dá sọ. Orí future àbò orí filter? Ṣé orí tí wọ́n gbé dúró yìí tó gbé dúró níbi tó wà yẹn, ṣé future wà ń bẹ̀ àbí filter? Aaron! Ó ta future ẹ, ó fi wẹ̀ lọ́sàn gangan, ó wá fi ìtókù nú ẹ̀ tó yẹ kó fi manage kan náà fi jẹ́ kó jẹ́ kan tó fẹ́ jẹ́ láyé, ó bá fi gbá ẹ̀ṣẹ̀.
Fury. Ogbomolomo lẹ́sẹ̀ ó land this hospital. How dare you? How could you? Ìyàwó tó ti fẹ́. Ọmọ tó ti fẹ́ sílé jọ ṣó ti propose sọmọ ni pé will you marry me? Ó ṣe. Ṣó rí pé yí ẹ ti run. Ṣó rí pé ò ní future lóòótọ́ filter ló wà láyé ẹ tó ń lò lọ́wọ́lọ́wọ́ ìwọ ọmọ burúkú yìí. Ọmọ tó ti sọ pé will you marry me fún ó dẹ̀ ti torí ẹ̀ olówó ẹ̀ káàkiri lọ́sàn gangan ní gbogbo community. Ó wá make sure kó ṣe dáa nínú community 10 ó dé 6. Kò dẹ̀ sí àwọn community mi kò sí nǹkan kan èmi ò ní television lẹ́nu wọn ó ní fóònù 3. Wọ́n máa store ẹ̀ ní iCloud ẹlòmíì picture ẹ̀ ló kún bẹ̀ kọ́ wọ́n burúkú tó lè gbé sábẹ́ ẹ̀ ni bó ṣe ń wẹ̀ níta ní o pẹ̀lú bọ́sàs tó fi ń wẹ̀ sọ pé kí ní ẹ̀ ń lé inú ẹ̀ àwọn èèyàn ti yàjọ sọ́wọ́ wọ́n ti máa ṣọ́gbà tó fẹ́ wẹ̀ àwọn ọmọbìnrin tọkọ wọn ti kú òde àwọn elémọ̀ṣú àwọn tó ti fọkọ wọn lẹ̀ àwọn when would that be àwọn wo picture ẹ̀ wọ́n fi picture ẹ̀ lera wọ́n fi picture ẹ̀ lé abẹ́ ẹlòmíì dà tán bá rí picture ẹ̀ torí o tó bí o lára àmọ́ kìí tó gbé sábẹ́ rọ́ọ̀dù ni boom mic ló wà lára ẹ̀ gbogbo boom mic yẹn ló ti wá wà lọ́wọ́ àwọn èèyàn káàkiri tó bá wá jẹ́ pé lóòótọ́ olọ́lọ́ nǹkan filter mọ́ ẹ torí ò lè future kí filter yẹn kan wá gbé lọ sí ìtò high kó wá di governor lọ́la àbò di nǹkan gidi lọ́la kó wá gbọ́wọ́ sóbè báyìí kó bá ní peace kó má kí àwọn èèyàn ṣọ́mọ̀ pé pọ́nrán yẹn máa wà lẹ́gbẹ̀ẹ́ pósítà ẹni torí màá engineer àwọn èèyàn wọ́n á ṣe pósítà mi fún ẹ tó bá ti náwó báyìí kó di governor màá ṣe ti pọ́nrán yẹn sẹ́gbẹ̀ẹ́. Brasamu sáà ṣe rí torí bẹ́ẹ̀ ṣe jẹ́ ní community wa yìí àti bẹ́ẹ̀ ṣe máa ń relate pẹ̀lú àwa ọlọ́pàá òun ló jẹ́ kí n máa fún yín láyè ní gbogbo ìgbà láti máa wá sí ọ̀pọ̀ wa níbí. àtàwọn ọ̀gẹ̀dẹ̀ tí máa ń kó wá fún yín ní oko tí mò ń dá. Sàámú ṣe rí bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan yẹn kọ́lọ́n jẹ́ kí ara ọmọ yẹn kó yá ni o tára ọmọ yẹn bá ṣì ìyá náà ó sì ní ẹjọ́ lọ́dọ̀ wa ń bí báyìí pẹ̀lú kéèsì tán fi ẹ̀sùn tán fi kàn. bẹ́ẹ̀ni violent ni. ó sì ní ẹjọ́ lọ́dọ̀ wa ń bí báyìí. violent ni. ṣé wàá rí ìwọ náà pẹ̀lú bó ṣe kàwé tó pẹ̀lú bó ṣe dàgbà tó yìí òun jáde síta òun wẹ̀ torí obìnrin. pẹ̀lú rọ́ọ̀dù lábẹ́ ẹ̀sà ẹjọ́ tó lọ́wọ́ máa send ẹ̀ sí whatsapp yín àwọn èèyàn ní picture yẹn tó pọ̀ bí ó ṣẹlẹ̀ máa forward ẹ̀ sí whatsapp yín ẹ̀sà ṣe rí nǹkan tó wà lábẹ́ ẹ̀ tó bá múra òde tán kò sí nǹkan tí mo lè fi wé ń bí tó bá ṣe tán tó yá tó fẹ́ máa lọ òde ó máa nà kàn ráúráú ni bó ṣe ń wẹ̀ nìyẹn tí gbogbo àwọn èèyàn dẹ̀ rí ó ní. Brasamu ó sì máa wà lágọ̀ọ́ wa bíbá ẹ̀. ẹ ṣe gan. bọ́dà Sàámú ẹ jọ. hello thanks for your package. o máa wà bí. bọ́dà Sàámú ẹ jọ ẹ bá ń bẹ̀ ọ́. kí ló rò pé mo fẹ́ ṣe ṣé mo ní Nigeria police ṣé mi ní mo ní Nigeria police wèrè. Sàjàrí tá a bá fọwọ́ ọ̀tún mọ́mọ́ wí àfi tòṣìfà mọ́ra ni I am the head of 10 communities. Okay, and I'm here to protect the interest of the 10 communities. And this is one of my members. Please, mi lè máa wòran káyé ẹ̀dẹ̀ bàjẹ́ báyìí. Ẹ sà, tẹ́ bá rí picture tí mo sọ ẹ̀ ṣàánú ọmọ ẹ̀. Olóńgbẹ̀ káàkiri lọ́sàn-án nítorí obìnrin nítorí ọmọ kan. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rí ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi. Bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Máa gbó Saamu Alajo fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Máa gbó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹkù.
pamọ́lẹ̀ ní dájọ́ jẹ́